kábíyèsí Olódùmarè, kábíyèsí Ifá, akí ogbẹ olólùfẹ́ ta Ọlọ́run káàkiri àgbáláyé pátápátá ipe ojú tẹ́ fi wò ní fọ́, èyí tẹ́ fi ń bọ̀ òní di láṣẹ lọ́wọ́ Olódùmarè, láṣẹ lọ́wọ́ Ifá. Rúkèrúdò ó bẹ́lẹ̀ ń pilẹ̀ Ọ̀yọ́ o, Ọ̀yọ́ ń pè ọ́, Ọ̀yọ́ ń pè ọ́. Ọ̀yọ́ ò pẹ́ nìkankan, èèyàn ni ó pera rẹ̀, torípò gómìnà mo ìwà fi lọ́ọ̀yàn, èèyàn lèèyàn mọ́ lọ́gùn fúnpò gómìnà. Rògbòdìyàn kan bẹ́lẹ̀ láàrin bí akíní láàrin èèyàn mẹ́ta, bọ̀ sílẹ̀ èyí tó fojú hàn sáwa láàrin bàbá wa Oríyọmí àti alága National Union nípìnlẹ̀ Ọ̀yọ́, bàbá wa Tọ́mì. Ẹnì kẹta mo fẹ́ sọ pé kò fojú hàn ní gómìnà Ṣèyí Mákindé. Kí ló ṣẹlẹ̀ ni pé ní sátidé táwọn wò wájú yìí, bàbá wa Oríyọmí Hamzat wọ́n láwọn fẹ́ ṣe declaration of agenda, wọ́n ní Liberty. Rògbòdìyàn wá ń lọ pé wọ́n ṣe declaration of agenda, wọn ò ṣe declaration of agenda. Kété ni a kàn rí mẹ́sẹ̀gì kan tí bàbá wa Tọ́mì táwọn jẹ́ olórí National Union ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n jáde, ẹjẹ́ àjọgbọ́n tí wọ́n wí. Torí ibi tí ọ̀rọ̀ òṣèlú ń lọ, pàápàá jùlọ tó yẹ kémi ò jáde lọ lórí ààbò àwọn aráàlú. Ojú òṣèlú làwọn èèyàn fi ń wò, but ó ti ń kó lórí ojú òṣèlú nìkan, torí àwọn ààbò àwọn aráàlú wa ló jẹ́ káwọ́ jáde. Ẹjẹ́ àgbọn tí olórí National Union nípìnlẹ̀ Ọ̀yọ́, ẹjẹ́ àgbọn tó wí. Àwa ń sọ èmi gẹ́gẹ́ bí ọ̀gá ọlọ́kọ̀ lọ́yọ̀ state lónìí tí mo jẹ́ ọ̀gá ọlọ́kọ̀ lọ́yọ̀ state ní òní tó ti yẹ́ sìn ní àpátímẹ́ǹtì ti tèmi tí mo jẹ́ kọmíṣánná lé lórí mo fi àsìkò yìí sọ fún gbogbo ẹ̀yin ọmọ ẹgbẹ́ ọlọ́kọ̀ pé ẹ má kó ọkọ̀ fún olóṣèlú kankan. Kí olóṣèlú wá ọkọ̀ tí wọ́n sí iwájú. Òṣìṣẹ́ ìjọba ni wá. Ẹni olóṣèlú tó bá kó wá ọkọ̀ tiẹ̀ sí iwájú. Àwa tá jẹ́ ọ̀gá páàkì kọ̀ọ̀kan, ẹ padà lọ sílé láti lọ ṣàlàyé fún àwọn ọmọ yín. Ẹni ọkọ̀ tá bá rí tó jẹ́ ọkọ̀ nu park tí wọ́n gbé fún olóṣèlú, grand sam àti unit sam àti ọ̀rọ̀ àyọ̀ǹdẹ̀ ló máa dá fún wa. Tí tó ń sọ yẹn ẹ̀yin olólùfẹ́ wa ojú òní tí yín ṣe tí bàbá yẹn sọ yẹn ni pé àwọn ò gbé ọkọ̀ tó bá jẹ́ pé ọkọ̀ páàkì àwọn àtàlẹ́ unit ní Ìbàdàn, àwọn ò gbé lẹ̀fọ́ olóṣèlú kankan. Wọ́n bá sọ̀rọ̀ yẹn síwájú ẹ gbọ́. Pápánídá kí olóṣèlú kankan kó mọ̀ fi wá kọ́ bọ́dì. Olóṣèlú tó bá dẹ̀ mọ̀ pé àbá òní nǹkan kan papọ̀ kó jáde síta kó sọ. Olóṣèlú tó bá mọ̀ pé either APC, either ADC, either accord tó bá ní àjọ ní nǹkan kan papọ̀ pẹ̀lú àwọn kó jáde síta kó sọ. Ṣé ẹgbọ́n tó sọ? Ibi tí fídíò yẹn dín náà nìyẹn, mo fẹ́ ìfẹ́ ká play ẹ̀jù bẹ̀rẹ̀ lọ pé either APC, ADC àbí accord, àwọn ò rẹ́dí àti gbé mọ́tò àwọn ẹlẹ́fún kankan nù wọn. Ibi tó ṣe pé ọ̀rọ̀ yìí ó dẹ̀ sọ nínú fídíò yìí, bàbá yìí sọ nínú fídíò yìí pé ìjọba làwọn ń ṣiṣẹ́ fún, ìjọba Ọ̀yọ́ state tó wà lórí ibẹ̀ yìí làwọn ń ṣiṣẹ́ fún. Ọ̀rọ̀ ti fojú mú wọn. Definitely nítorí káwọn mọ̀, nítorí tó jẹ́ ká mọ̀ bẹ́ẹ̀ ni wípé torí tí yín bá kú orí tàwọn òkú, gómìnà làwọn ń ṣiṣẹ́ fún. Ẹ rí i pé kò dákọ PDP ń bẹ. Lẹ́yìn ẹ̀ náà ni bàbá wa Oríyọmí làwọn náà wá jáde, làwọn náà wá fi gbólóhùn ránṣẹ́. Gbólóhùn táwọn ti wá fi ránṣẹ́ ó wá le, ó wá ti ń dàbí ẹni pé ó ti fẹ́ mọ́ di ìjà opposition supposition. Ọdún òyìn tẹ̀mí ọkọ̀ lórí ọ̀rọ̀ yìí kí n tó rí jìnnà ní padà pé ọ̀rọ̀ tí bàbá Oríyọmí náà sọ ni pé lákọ̀ọ́kọ́ òṣèlú kẹnu gan, ó lè jẹ́ wípé torí mo mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ gómìnà Ṣèyí Mákindé àti Oríyọmí wọn súnmọ́ra wọn, bí àwọn ọmọ ta ogbòrò òdìyàn ilẹ̀
láti fún declaration tó fẹ́ ṣe ní Liberty Stadium yẹn láti fún ní popularity ni káwọn lè bá mọ̀ pé ibi ó ṣe kíní kan kò ṣe kíní kan òṣèlú mọ́ ṣe bẹ́ẹ̀ láti fún ní popularity but tó bá jẹ́ wípé ìkùnsínú ló wà náà ṣe ní pé kí olórí mọ́tò má gbé mọ́tò lẹ̀ ibi tí wàhálà gangan wà nù o ìbùkàrà gbọ́ àwọn fídíò tí ọ̀rọ̀ tó Oríyọmí náà sọ máa play ẹ̀ sìn torí ohun tí wọ́n ń gbélẹ̀ yẹn tí bàbá Oríyọmí gbélẹ̀ yẹn èyàn gbé ohun lẹ̀ fún àwọn ọmọ mọ́tò láì bí ìpínlẹ̀ Ọ̀yọ́ lónìí kò sẹ́ni tó lágbára jọ mọ́tò lọ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lónìí kò sẹ́ni tó lágbára jọ mọ́tò lọ ẹ lọ gbogbo òṣèlú tó máa ń ṣe tí a gbọ́ nínú òṣèlú àwọn mọ́tò ṣùgbọ́n bàbá Oríyọmí wọ́n dáhùn yẹn lójú pé wọ́n fi dáhùn yẹn lójú pé ẹ máa bọ̀ kò sí ìyẹn tó ṣẹlẹ̀ ìwọ tó bá rí mọ́tò máa ríṣẹ́ bọ̀ ẹjẹ agbọ náà tọ́lá ọ̀rọ̀ pọ̀ síbẹ̀ ẹjẹ agbọ ti bàbá Oríyọmí. ìtẹ́ ẹ̀ múra láti wá sí Ìbàdàn lọ́jọ́ sátidé níbikíbi tẹ́ ẹ bá ti ń bọ̀ Èkó lẹ ti ń bọ̀ ní àbípínlẹ̀ Ọ̀ṣun Èkìtì lẹ ti ń bọ̀ ní àbípínlẹ̀ Oǹdó Ìlọrin lẹ ti ń bọ̀ ní àbí gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ pátápátá Òkè Ògùn Ògbómọ̀ṣọ́ Ọ̀yọ́ Ìbàràpá méjèèje Ìbàdàn Green City àti Ìbàdàn Main City gbogbo yín pátápátá mo láǹfààní láti sọ fún yín wípé ọjọ́ sátidé ọ̀yẹ́ o béèyàn bá fẹ́ ṣènáwó béèyàn ò bá yẹ bọ́lọ́n bá ti yẹ ọjọ́ ìnáwó ọ̀yẹ́ béèyàn bá yẹ ọjọ́ ìnáwó tọ́lọ́hun ò bá yẹ ọjọ́ ìnáwó yóò kò ọjọ́ sátidé kọ́mọ̀kù ẹnìkan tí ò ní wá nínú gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ wá tẹ́lẹ̀ ẹ jẹ́ á pàdé ní Liberty Stadium. ṣé tí mò ń sọ yẹ́yin olólùfẹ́ wa báyìí ni wípé ókè Pápánjáyé sọ̀rọ̀ páwọn ògùn bọ́ sílẹ̀ ẹ̀yin tún dé sìn àpèmílì ni kò yẹ kí wá sí mídíà rárá fọ́nà kan náà wà tán ṣe tán kọ́kọ́ ṣe kún tó ṣe léyìí wọ́n ní àwọn kan fẹ́ fáwọn ní 20 buses láti Rivers State ẹ mọ̀ kó bọ̀ bẹ́ẹ̀ nìkan máa sọ wípé àwọn ò ní fún wa bọ́ọ̀sì bẹ́ẹ̀ nìkan láwọn ò ní fún wa bọ́ọ̀sì àwọn olólùfẹ́ wa máa yẹ kó láti Rivers 20 buses fẹ́ kó wọlé nítorí jẹun ṣe fọ́nà yìí pàtàkì jùlọ rẹ̀ ní tí ọ̀rọ̀ bá rí báyìí èmi rò pé gẹ́gẹ́ bí àjẹsọ pọ̀ tó wà lẹ́yìn àtàyè gómìnà ṣe rí tẹ́lẹ̀ àbí tọ́mì olórí mọ́tò gbogbo yẹn ìjọjà kí ó tẹ̀ ṣe pèrè ayé kẹ́ ẹ yanjú ọ̀rọ̀ yìí nítùbí nùbí olórí park manager kí la ṣe ẹ dákun ṣe kí ìtọ̀sẹ̀lẹ̀ lọ́yọ̀ọ́ ṣùgbọ́n olórí park manager wa ń lagídí ẹ̀yin náà bá lagídí ẹ máa bọ̀ gbogbo tí a ti rí ẹ máa bọ̀ bàbá Oríyọmí ṣe ti gbàgbé ti Naomi ní Islamic school ẹ̀yin mídíà ẹ máa lo mídíà yín láti fàyàn àwọn èèyàn lọ́kàn balẹ̀ kéèsì ti Islamic school yẹn ó sì wà kọ́ tí wà láyé ò ti tàn lẹ́ o sáré pé mo ṣàti ẹ̀gbójú ló jẹ́ pé já bí wọ́n ṣe fàwọn èèyàn lọ́kàn balẹ̀ fún wọn lọ́kàn balẹ̀ nígbà yẹn náà ní ipe ẹ máa bọ̀ tìkẹ̀tìkẹ̀ nígbà tí wàhálà wa ṣẹlẹ̀ àlàyé wa ń wò kíókíó wọn á pé àwọn pípù wa wọ́n ti stupid jù ẹranko lẹ́lòmíì mí ìjọba láti orí fẹ́ǹsì àwa wíwá bẹ̀rẹ̀ sáwọn èèyàn tó stupid ń gbà yẹn tí wọ́n jọba láti orí fẹ́ǹsì sáwọn náà kọ́ ló tún kóra wọn jẹ ọyẹ píẹ ó sáwọn náà kọ́ ni yóò tún wá bí lónìí tí yóò tún wá mẹ́ sátidé yìí ẹ̀yin àti stéètì tẹ́jọ wà àtàwọn mọ́tò ẹ wá ń lérí wá ti dàbẹ́ ìgbà téèyàn lérí sí èèyàn láti bí ọ̀dà ṣe ẹ mọ̀ bọ̀ kàtíkàtì kò sí kan tí ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sọ́ngbà ti dàwùmí náà ni ṣẹlẹ̀ ni kó jẹ́ pé violence láfi yanjú ọ̀rọ̀ ni gómìnà sọ̀tọ̀ everybody olórí àwọn mọ́tò ní sọ̀tọ̀ everybody tọ́lórí àwọn mọ́tò yẹn tó tẹ̀ lọ́mọ ló ń bèmí lẹ́rù jù táwọn mọ́tò gbàsgbòs ni àwọn tó bá mọ̀ nípa òṣèlú Ìbàdàn àwọn lè mọ̀ tí mò ń wí
ẹ̀yin wá ní kí everybody ẹ máa bọ̀ ẹ fi wọn lọ́kàn balẹ̀ ṣé dandan ni kó jẹ́ pé ọ̀nà yìí bá ọ̀nà yìí lágbàyanjú ọ̀rọ̀ yìí ni even tó bá ṣe é ṣe gan níjọ́ tán kó fẹ́ wáyé kó mọ̀ wáyé níjọ́ tán ló fẹ́ wáyé yẹn á pé ṣe ká ẹ sùn kó mọ̀ wáyé láti fi yanjú rúkèrúdò tó wà torí kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ń bẹ́ẹ̀ lọ́la ní bóyá ọ̀la sátidé kọ́lọ́mọ yìí kí nǹkan tí ò dá ó ṣẹlẹ̀ ẹ̀yin náà wọ́n tún mú o kò sí tó fẹ́ ṣẹlẹ̀ ẹ̀yin náà wọ́n tún mú ẹ wá láwọn kan tí máa ń kó bọ́ọ̀sì bọ̀ láti Rivers gbọ́ pé àwọn mọ́tò páàkì Ìbàdàn wọn láwọn fún yín bọ́ọ̀sì àwọn kan tí ń kó bọ́ọ̀sì bọ̀ láti Rivers wọn ní kó bọ́ọ̀sì bọ̀ ṣé bóyá ká yanjú aáwọ̀ tó wà nílẹ̀ tó fi fà á tẹ́bí ní kó mọ́ kó bọ́ọ̀sì jáde ni sáwọn tí wọ́n ní pé bọ́ọ̀sì àwọn gbọ́dọ̀ ṣiṣẹ́ níbí tí bọ́ọ̀sì bá bọ̀ láti ilẹ̀ Rivers ṣé tó bá wọ̀ Ọ̀yọ́ state ṣé wọn lè dẹ́bùdú ẹ̀kọ́ kó mọ́jọ ṣiṣẹ́ ni àwọn mọ́tò tí mo mọ̀ sáwọn mọ́tò tí mo mọ̀ àwọn tó ní bọ́ọ̀sì tí bí òṣìṣẹ́ òṣìṣẹ́ tẹ́bí mo wo fídíò àwọn ọ̀yọ́ ń pè ọ̀tọ́ ń tọ̀ lórí yọmí tó yẹ pé àwọn fẹ́ wọ mọ́tò lọ́jọ́ wọ́n ní wọ́n mọ̀ gbá wọn àwọn fẹ́ wọ mọ́tò nígbà wọ́n ní wọ́n gbá wọn fídíò yẹn lọ́rọ̀ láti pọ̀ báyìí ẹ wá jọ sáwọn tó lágbára lórí àwọn tó wà n'Íbàdàn sáwọn àwọn àlọ́ agbára lórí àwọn tó mọ̀ láti Rivers tán kó fẹ́ kó bọ́ọ̀sì fún yẹn but àwọn ilé tẹ̀tẹ̀ yẹn tó máa ń gbọ́rọ̀ wá sí mímọ̀ pé ọmọ kò wulẹ̀ láìkí orí yọmí but táìpẹ́ lábí òfin ìtẹ̀fẹ́ ṣe tọ́ lábí òfin sùúrù lẹ́fì yanjú ẹ̀ torí kì í ṣe ẹnìkan ní party tí ó di declaration bẹ́ẹ̀ ni fẹ́ ṣe declaration ladies ló ṣe declaration ní party mẹ́rin bẹ́ẹ̀ náà lọ ṣe declaration gbogbo bẹ́ẹ̀ ni tí wọ́n á sọ̀rọ̀ lórí mídíà yẹn sìn tẹ́ẹ̀ fáwọn ẹ̀lọ́kàn balẹ̀ kí ló dé tẹ̀ wulẹ̀ fi yanjú ààrin tó ṣẹlẹ̀ gẹ́gẹ́ láàrin ẹ̀yin gọ́vnọ̀ àti olórí mọ́tò yóò ní kankan tó ti wà tó ti ṣẹlẹ̀ behind the closed door táwa ò mọ̀ tó fi fa pé wọ́n mọ̀ kò bọ́ọ̀sì lẹ̀ pé wọ́n gbọ́dọ̀ wọ bọ́ọ̀sì yín ṣé bí tẹ bá rẹ́ǹtì bọ́ọ̀sì wọn ti bó lẹ̀ fún wọn nígbà tí bí ẹni káwọn park manager àwọn olórí mọ́tò Ìbàdàn báyìí bẹ́ẹ̀ ni wọ́n fún yín bọ́ọ̀sì lọ́fẹ̀ẹ́ ẹ jẹ́ ń gbọ́ fọ́nà bàbá Oríyọmí díẹ̀ sí. kódà àyè wà fún yín ẹ̀yin náà ti gbọ́rọ̀ yìí tó ń lọ ń tà mò ń fi àkókò yìí sọ fún yín pé ẹ lọ fọkàn balẹ̀ Ọlọ́run wọ́n sọ yín débẹ̀ ẹ ṣáà dúró lẹ́gbẹ̀ẹ́ títì ẹ ṣẹ́wọ́ sí mọ́tò. jẹ́gàn tẹ́wí wọ́n ní nítawọn sábà ní kí ẹ lọ fọkàn balẹ̀ Ọlọ́run sọ yín dé Liberty ẹ ṣáà dúró sẹ́gbẹ̀ẹ́ títì ẹ náwó sí mọ́tò. ẹ̀yin alábàdàn Ọlọ́run jẹ́ kí burúkú wúwa ẹ̀rù ń bè mí o torí ẹ lọ fọkàn balẹ̀ tìgbà tí Naomi tìgbà tí Queen Naomi tí wọ́n á oúnjẹ nígbà Christmas ó sàn pariwo kí ló rédíò ní ẹ lọ fọkàn balẹ̀ gbáyé sí ẹ rántí nígbà tó ṣẹlẹ̀ tán gbogbo àrẹ látún jáde látún sọ pé ẹ kò mọ̀ọ́mọ̀ kò ṣe kékeré kan ẹ lọ fọkàn balẹ̀ náà Ọlọ́run sọ wọn débẹ̀ ṣé Ọlọ́run níjọ́ tẹ̀ á oúnjẹ Ọlọ́run sì mẹ́jọ náà ọlọ́mí bí Ọlọ́run sẹ́ẹ̀dì ẹ mọ̀ sọ̀rọ̀ òṣèlú ẹ mọ̀ dákọ̀ Ọlọ́run nítorí ti ẹ̀dùn nítorí kọ́mílẹ̀ ìjú ni pé ẹ máa rìn bọ̀ gbogbo ibi tẹ́ bá ti wà lórílẹ̀‐èdè ẹ máa rìn bọ̀ tẹ́ bá ti rí mọ́tò ẹ máa rìn bọ̀ torí kíni tá a fẹ́ gba Yorùbá nation ni àbí tẹ́ bá ti wá ṣe declaration báyìí nísìnyí báyìí tẹ́yìn bá ti wá wọlé Nàìjíríà bá dàbí ìlú èbò ilẹ̀ Yorùbá bá dá dúró agbọ́n ti rẹ̀ pé ìyá gbogbo ilẹ̀ Yorùbá ẹ máa rìn bọ̀ a fẹ́ gba Yorùbá nation táwọn pé táwa fi lè débẹ̀ báyìí àti gbòmìnira Yorùbá nation á ní ajá fẹ̀mí wa dì àwọn yóò fẹ̀mí ara wọn ṣe sacrifice fún pé ẹnìkan ṣe declaration nǹkan kan náà kan gbogbo ẹ̀yin olóṣèlú ni àbí sọ́lọ́ṣèlú sẹ́yìn wà nílẹ̀ yìí ni ọ̀nà yẹn ló jẹ́ lórí ìwòdàbí ọ̀rọ̀ ọ̀tẹ̀ kí sì sọ̀rọ̀ ọ̀tẹ̀ ìyẹn kẹ́lẹ́ gbogbo ẹ̀yin olóṣèlú kò sẹ́yìn aráàlú ní gbogbo yín but agbára mídíà tẹ́yìn lò ló ń dùn èmi ẹlòmíì ó ti Oríyọmí bíi mẹsàáyà pé kóríyọmí sọ pé nìkan kódà mo lè láti Àtàgbà dáyégún tó dé Oríyọmí kódà mo lè láti Mọ́jídùn dé Kàfàǹsà tó dé Oríyọmí pẹ̀lú ipa
tí wọ́n ti fi mídíà wọn kó nípa awareness tí wọ́n create yìí pẹ̀lú bí mídíà ṣe lágbára tó àwọn míì ti wà devoted bí ẹni pé táyì ṣe declaration gan Oríyọmí ti wọlé gbogbo olóṣèlú sì ni kò sọ́dọ̀ aráàlú àmọ́ fọdún yẹn dún ni eléyìí ò ṣe tiẹ̀ yóò kú o eléyìí ò ṣe tiẹ̀ yóò kú o èyí tèmi rí bí òmìnira fúnlẹ̀ Yorùbá òní Yorùbá nation Oòduà nation èyí tí wọ́n ní fún bí òmìnira fún wa nu lẹ́yìn pé lẹ́yìn òmìnira pé a gba Oòduà nation kò sómìnira àwọn kan pé ẹnìkan Ọ̀yọ́ ń pè ọ́ Ìbàdàn ń pè ọ́ ADC ní pẹ́ńkẹ́lẹ́ kan ní kankan náà gbogbo wọn ẹni tó àfilẹ rúrú òṣèlú tí wọ́n ń ṣe yìí tó wá jáde sí pé mẹsàáyà nìwọ pẹ̀lú òṣèlú eléyìí ò lè mẹsàáyà bí kankan o àwọn kan fojú mẹsàáyà wọ ni nígbà tí bàtà àfi bí ọdún mélòó bí wọn bá ṣe ń wọ owó fẹ́ǹsì ló mọ owó kọ́rídọ̀ bàbá yìí bí ọdún mélòó bí wọn bá ṣe ń wọ fẹ́ǹsì ló mọ owó kọ́rídọ̀ ẹ̀yin ará ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ mọ̀ jẹ́ kẹ́nìyàn kó tàn yín o kò sí mẹsàáyà ní òṣèlú campaign àbí declaration tó bá ṣe é lọ tẹ́lẹ̀ pé kò ní fa wàhálà kò ní fàtàjẹ̀ sílẹ̀ ní ẹ lọ ètò àti pé yóò mọ fàtàjẹ̀ sílẹ̀ àwọn tó ti wá ń bá lérí sí ìjì sákúlà ròdù ni o àwọn mú mọ́tò ẹ̀yin tẹ́ ń gbọ́ mi èwo ló ń gbé bàdàn nù yín èyàn lórí sọmọ mọ́tò òbò fọlọ́ ń búra mo rántí ọjọ́ kan ọjọ́ mi lè gbàgbé àwọn àánú jọ́gọ̀ ni àwọn mọ́tò wọ́n sì kọjá níta fẹ́ǹsì báyìí wọ́n jẹ gbogbo nǹkan lọ wọ́n jẹ gbogbo nǹkan lọ ẹni tí gbogbo àti ó jábọ́ àwọn mọ́tò kan lọ́dún náà lọ nínú jọ́gọ̀ láti ṣe kíní yẹn láti ṣe mítìn yẹn mi dápọ̀ ní kẹ́kẹ́ o wọ́n láwọn mú mọ́tò ni allegedly ìyàwó lẹ́sìn fẹ́ sọ léèbò nínú jọ́gọ̀ la wà àwọn mọ́tò kan náà wà tí wọ́n bá ń lọ sí ilé national kíní wọn báyìí tí wọ́n fi débẹ̀ láti challenge gbogbo ẹ̀ àwọn mọ́tò gba ayé ìgbà kan náà ni wọ́n mọ̀ yìnbọn lọ ní kàkàkàkà ẹ tí wọ́n bá ìbábà nù. so bó tí mo sọ yìí èmi ò kú sóṣèlú mi èso lóṣèlú but tí irú nǹkan báyẹn bá ṣẹlẹ̀ so far tàbí pé ìbá ti ní kíní yẹn tí irú pé àfẹsẹ̀ creation bá ṣẹlẹ̀ so far tàbí pé lábẹ́ òfin ààyè gbà á ẹ̀sìn kan tó yẹ kí n fagídí ṣe òfin lẹ́yìn náà òfin mú wọn tí wọ́n tẹ bá sẹ́tù ẹ̀ tí wọ́n sẹ́tù òfin lẹ́fì mú wọn ọ̀rẹ́ aráàlú lẹ́yìn pé lẹ́yìn sọ pé fẹ́ jẹ́ ṣùgbọ́n pẹ̀lú bẹ́ẹ̀ tí wọ́n sọ yìí tí wọ́n fi wá ṣẹlẹ̀ níjọ́ yẹn tí wọ́n ti wá fi lè ṣe aráàlú jàǹbá ọ̀tọ̀ ni tí wọ́n tún mọ̀ wí o ó lè da gbogbo àjẹ́dá rẹ̀ nípa wáta gbogbo àjẹ́dá afẹ́ ṣe kíní kan yọ̀ ń pè wá Ọlọ́run jẹ́ kẹ́wọ̀n ò pè wá o ẹ jẹ́ n gbọ́ fún fídíò yẹn díẹ̀ sí. mọ́tò gbé yín bẹ́ẹ̀ bá rìn tó bá gbé yín díẹ̀ tí ó bá gbé yín débi tá à ń lọ gangan ẹ fẹsẹ̀ gbé yòókù rẹ̀ ń tẹ́ bá rìn kì í ṣe rúrin ọjọ́ yẹn lèèyàn ní rẹ̀ ń téèyàn bá rìn téèyàn ọmọ rí téèyàn pàdé ń gbòòrò bígbà tá à ń lọ sọ̀kò ní láràfá bígbà tá a dé Mínà nìyẹn tá a wá lọ Mùsdálífà èèyàn ò lè dárìn débẹ̀ kódà bọ́ ọmọ náà bẹ́ẹ̀ ó ti ráwọn kan tí ó fèsì àbí bí ọjọ́ yídì tá a fẹ́ lọ kí léyà àbí ọjọ́ léyà tá a fẹ́ lọ kí yídì ẹ̀wẹ̀. wọ́n ní ìgbà tí ìbá ń lọ sọ̀kò láràfá ni kí bẹ́ẹ̀ ni ọjọ́ náà ṣe rí tí mo sọ ti yẹ yàwó tán kérésì nínú ọkà àwọn èèyàn bí ẹni pé freedom is coming to Ọ̀yọ́ state bí wàá yẹ pé freedom kan ti dé èmi ò ṣẹlẹ́ṣẹ̀lú ẹjẹ kọ́ọ̀tì fọ́nà ń bẹ̀ wọn àpọ̀lọpọ̀ ti wò tá pọ̀pọ̀lọpọ̀ gẹ́gẹ́ wọ́n ti gbọ́ tán wọ́n ti gbọ́ gbọ́rọ̀ yẹn tán but mi fẹ́ mọ́ ṣèrọ̀ bí ìgbà pé bóyá ìyẹn ń takò yàn ṣùgbọ́n ní tí mò ń sọ ni pé nípa security tí ó ṣẹlẹ̀ ní Liberty yẹn táyé pé mi ni Oríyọmí ni bàbá Oríyọmí àwọn ọ̀rọ̀ kan wà táyé pé mi ò tiẹ̀ ní sọ lórí atẹ́gùn rárá then ṣe nǹkan tó tún ṣe pàtàkì ni pé ó yẹ kẹ́ ẹ wá Ṣèyí Mákindé òkè sọ́ta yín olórí mọ́tò ìsọ̀tà yín yẹ kẹ́ ẹ wá ọ̀nà ẹgbà ṣe ń tùbí nùbí torí tẹ́ẹ̀bà gbàgbé kí n sẹ́yìn kí n já yín létí bí ẹ ṣe súnmọ́ ṣe gómìnà Ṣèyí Mákindé tó nígbà tí
nígbà tọ́rọ̀ Ọ̀yọ́ ń pẹ́ ò tiẹ̀ tí ì dé nígbà tí Naomi tẹ́ ṣe ní school tẹ́ ẹ̀ ń oúnjẹ nígbà kérésì bẹ́ẹ̀ súnmọ́ gómìnà sí Mákindé tó ẹ mọ̀ ló bí ọ̀sẹ̀ kan àbí méjì ní Lágòdì bẹ́ẹ̀ súnmọ́ wọn tó ìgbà tí nǹkan ò tí ṣẹlẹ̀ yẹn mọ̀ wò pé mo tó báyìí ọ̀nà òbójúgún lójúgún ló wọ̀n lẹ́ran o bọ́ọ̀nà bá jẹ́ ẹran jẹ̀pọ̀jẹ̀pọ̀ ní lójúgún ẹja náà sùúrù sí o ẹni tí wọ́n wé èwo náà o ìlẹ́rìn sí ìkọfẹ́ nǹkan tí ìbá sì fẹ́ kó bàjẹ́ oníbà ti ṣe gbogbo ẹ̀yin tẹ̀ ń wọ́ àpárátá ẹ dáàbò bá mi táàgì fídíò yìí ó dọ́dọ̀ bàbá wa Oríyọmí tí nǹkan bá ti ṣẹlẹ̀ ọ̀nà sùúrù yẹn náà sí bó bá ṣe é ṣe gan kéèyàn sún ọjọ́ síwájú láti fi parí aáwọ̀ tí òfin ní sí rúkèrúdò tàbí tàjẹ̀ sílẹ̀ níbi declaration rẹ̀ lọ sí Liberty láṣẹ lọ́wọ́ Olódùmarè ilẹ̀ Yorùbá ò ní dàrú ilẹ̀ káàró òjì ò ní dàrú lápapọ̀ Nàìjíríà ò ní dàrú gbogbo àwọn èèyàn mi lọ́yọ̀ state àlàáfíà yín jẹ mí lógún ojú òsì ní tiwa ẹ má jẹ́ ká torí pé bóyá ànífẹ́ ni ẹ ká náà wọlé dáadáa ká fi ń fúnlẹ̀ ká bolẹ̀ dáadáa wọn ò ní sẹ́ni Olódùmarè ń jẹ́ kí ẹni owó jẹun òfo Olódùmarè ní sẹ́ni wa lẹ́nu àbá o mo kí wa lé àbọ̀rọ̀ ìràbọ̀yẹ̀ làbọ̀yẹ̀ ìbọ̀ ṣiṣẹ́ gbogbo ẹ̀yin tí wọ́n fídíò yìí ẹ dákun ẹ bá mi táàgì bàbá Oríyọmí ojú òní tiwa.